Èyí tí mo fẹ́ sọ nínú fídíò yìí, ọkùnrin ni yóò bá wí jù. Yóò bá àwọn obìnrin kan wí o, ṣùgbọ́n ọkùnrin ni yóò bá wí jù torí ọkùnrin ni kíní máa ń sábà ṣẹlẹ̀ sí. Ìdí nìyẹn tó lóyìnbó fi ṣàlàyé ẹ̀ pẹ̀lú white knight syndrome tàbí toxic masculinity syndrome. Kí ni èyí? Èyí làwọn ọkùnrin tí wọ́n responsible gan. Wọ́n responsible gan. Ilé ayé tí wọ́n wá rè bí kí ẹran lágbájá lọ́wọ́, kí ẹran tàmẹ̀dù lọ́wọ́, kí ẹ help wele, kí ẹ help wele, kí ẹ help wele, kí ẹ help wele. Wọ́n gùdù gan nínú káwọn ṣèrànwọ́ fáwọn èèyàn. Ṣùgbọ́n tó bá ti tásìkò tí wọ́n nílò ìrànlọ́wọ́, irọ́ wọn ní béèrè. Wọ́n dínú pa ni. Bí pé téèyàn bá ti béèrè ìrànlọ́wọ́, bí pé èèyàn ti dẹni yẹpẹrẹ, ẹnirú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ń wòra wọn. Kí n sì má wàá tàn yín, bó o bá ṣe ń rìnrìn àjò rẹ tó ń kọ́ àwọn èèyàn tó ń ràn lọ́wọ́ mọ́ra, máa gbìyànjú àti súnmọ́ àwọn tó lè ràn wọ́n náà lọ́wọ́ nínú ayé. Torí àwọn ihò kan wà tí ẹ̀dá ó kó sí, àwọn ìṣòro kan wà tẹ́dà ó ní, àwọn ìlàkàkà kan wà tẹ́dà ó ní tó jẹ́ pé fúnra ara rẹ̀ ò lè dá yanjú àfi kó rẹ́ni tí ó ràn án lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àwọn ẹrù kan wà tẹ́dà ò ní lè dágbé láyé àfi kí wọ́n ràn án lọ́wọ́ ẹrù ọ̀hún. Fún gbogbo ẹ̀yin tẹ́ wà nírú ipò yìí, ẹ yí padà o, ẹ máa tètè rán ni lọ sọ́run àpàpàǹdodo o. Ẹ ṣeun.